Ó mà ṣe o, Ọlọ́run ò mà ní fi kú tó yáwọ́ pa wá, a ò sì ní fàìsàn lògbà láṣẹ Èdùmàrè. Sẹ́yìn náà ti gbọ́ àṣírí ikú tó pa St. Janet, èyí lohun tó ṣokùnfà ikú olórin jùjú ilẹ̀ wa yìí. Ó ga o, ohun tí àgbà òṣèré yìí sọ nípa Odunlade Adekola yìí mà tún lágbára, èyí lohun tó sọ. Orin ayọ̀ abara tíntín ni wọ́n kọ láàfin Ọ̀nìrìṣà kábíyèsí ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì báyìí pẹ̀lú ìròyìn ayọ̀ tuntun tó gbòde kan. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ gbọ́ àkójọpọ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ó mà ṣe o, Ọlọ́run ò mà ní fi kú tó yáwọ́ pa wá, a ò sì ní fàìsàn lògbà láṣẹ Èdùmàrè. Sẹ́yìn náà ti gbọ́ àṣírí ikú tó pa St. Janet, èyí lohun tó ṣokùnfà ikú olórin jùjú ilẹ̀ wa yìí. Ariwo ṣe wá jó ní kíákíá báyìí làwọn èèyàn ń pa nígbà tí wọ́n gbọ́ ìròyìn ikú gbajúgbajà olórin jùjú ilẹ̀ wa nì. Iyùn Olúwatóyọ̀sí Janet Ajélọ́rẹ tí gbogbo ènìyàn mọ̀ sí St. Janet tó máa ń pe ara rẹ̀ ní aláṣẹ St. Bottles Cathedral. Lóòótọ́ ló ti ṣe díẹ̀ tí obìnrin olórin yìí ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn àrùn ìtọ̀ ṣúgà táwọn olóyìnbó tún máa ń pè ní diabetes ni wọ́n ló ń da obìnrin olórin tó tún máa ń pe ara rẹ̀ ní aláṣẹ àti olùdarí ìjọ àwọn ẹlẹ́ṣẹ̀ yẹn sinner staff yìí láàmú tó sì ti ṣàkóbá fún àwọn ẹ̀yà ara rẹ̀ kan. Ó sì ṣe ni láàánú pé àìsàn náà ló padà já síkú fún un. Wọ́n yàtọ̀ sí àìsàn yìí, ọmọbìnrin náà ti ní ìrẹ̀wẹ̀sì ọkàn táwọn olóyìnbó ń pè ní depression kó tó di pé ó jáde láyé. Èyí àti àwọn ìdojúkọ mìíràn ni wọ́n ló túbọ̀ mú kí ikú rẹ̀ yá. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí St. Janet ṣe kó tó di pé ó jẹ́ Ọlọ́run nípè ló ti fẹnu ara rẹ̀ sọ pé òun ní ìrẹ̀wẹ̀sì ọkàn látàrí àwọn ìṣẹ̀lẹ̀ ńlá bíi kan tó ṣẹlẹ̀ sí òun. Ó ní láàrin ọdún 2017 sí ọdún 2018 ni àwọn irinṣẹ́ orin òun jóná ráúráú. Obìnrin yìí ní lẹ́yìn tí òun dé láti ìlú Dublin ni wọ́n sọ fún òun pé àwọn irinṣẹ́ orin olówó iyebíye òun ti jóná. Ó ní níṣe lòun fìdí jálẹ̀ lẹ́yìn tí òun gbọ́ ìròyìn àgbọ́sọgbánú yìí, tí òun sì bẹ̀rẹ̀ sí ní wò bọ̀. St. Janet ní òun kò sọ fún àwọn òṣìṣẹ́ àti àwọn ọmọlẹ́yìn òun pé kí wọ́n máa yá àwọn èèyàn ní àwọn irinṣẹ́ tí òun fi ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù rà yìí. Ní ṣùgbọ́n níṣe ni wọ́n máa fi ń yá àwọn èèyàn tí wọ́n á sì máa gba owó rẹ̀ sápò ara wọn. Ní lẹ́yìn tí irinṣẹ́ náà jóná ni wọ́n wá bá òun tí wọ́n wá sọ fún òun pé irinṣẹ́ òun ti jóná. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọwọ́ olórin ilẹ̀ wa kan tó gbajúmọ̀ dáadáa ní ìṣẹ̀lẹ̀ ńlá bíi ti ṣẹlẹ̀ sóhun. Ní ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ sí òun yìí wà lára àwọn tó mú òun wọ depression. Ẹ mọ̀ pé àwọn àgbà ní tíyà ńlá bá gbé ní sánlẹ̀ kéékèèké àtúmọ̀ àgórí ẹni. St. Janet ní lẹ́yìn tí irinṣẹ́ òun yìí jóná làwọn ìṣẹ̀lẹ̀ míì lóríṣiríṣi wá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí òun. Oríṣiríṣi àwọn ìrírí àti ìdojúkọ wọ̀nyí pẹ̀lú àìlera ìtọ̀ ṣúgà tó tún níyì ló bá ọmọbìnrin yìí pò títí tó fi jáde láyé ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026. Ọlọ́run jọ̀ọ́ kó bá wa tẹ̀ sáfẹ́fẹ́ rere kí gbogbo ohun tó fi sílẹ̀ náà má bàjẹ́. Ó ga o, ohun tí àgbà òṣèré yìí sọ nípa Odunlade Adekola yìí mà tún lágbára, èyí lohun tó sọ. Ọ̀pọ̀ ìgbà ní àwọn ọ̀rọ̀ tí àwọn òṣèré ilẹ̀ wa máa ń sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ máa ń dá ìjà ńlá sílẹ̀ lágbo òṣèré torí pé níṣe ló máa ń dàbí ẹni pé wọ́n ń lo àwọn ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ń ṣe yìí gẹ́gẹ́ bí àǹfààní láti sọ̀rọ̀ tàbí tú àṣírí ìwà burúkú kan tàbí òmíràn láwọn òṣèré ẹgbẹ́ wọn ti hù sí wọn. Ọ̀sẹ̀ tó kọjá yìí làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ parí rògbòdìyàn tó bẹ́ sílẹ̀ láàrin àwọn òṣèré ilẹ̀ wa. Ìyẹn Jimmy Roland Àkàndé táwọn èèyàn mọ̀ sí Mr. Roland ti adẹ́rìn-pòṣónú ilẹ̀ wa Túndé Usman táwọn èèyàn mọ̀ sí Òkèlè látàrí àwọn ohun tí Mr. Roland sọ nípa Òkèlè níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe láìpẹ́ yìí. Ṣùgbọ́n pẹ̀lú bí à ń sọ aburú nípa èèyàn níbi ìfọ̀rọ̀wérọ̀ ṣe wọ́pọ̀ tó láàrin àwọn òṣèré ilẹ̀ wa, kò tí ì sí òṣèré ilẹ̀ wa kan tó jáde láti sọ ẹ̀dá kankan. Gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa tó ga dáadáa ní Odunlade Adekola. Àbá ti ẹ̀rírú ẹni bẹ́ẹ̀ kò lè ju ẹyọ kan nínú ogún ènìyàn tó ti sọ̀rọ̀ nípa rẹ̀ lọ. Afẹ́ lè sọ pé gbogbo ìgbà tí orúkọ rẹ̀ bá jẹyọ níbi ìfọ̀rọ̀wérọ̀ ló máa ń jẹ́ pé oríyìn làwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ máa ń gbé fún un. Wọ́n á sì máa sọ̀rọ̀ nípa ìrànlọ́wọ́ kan tàbí òmíràn tó ti ṣe fún wọn pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀. Kódà àwọn kan tún máa gbóríyìn fún àwọn òbí rẹ̀ pé Ọlọ́run fún wọn ní òṣèré tó gbajúmọ̀ dáadáa yìí tọ́ torí pé wọ́n kọ́ ó gbẹ̀kọ́ bẹ́ẹ̀ ló tó túra rẹ̀ kọ́ lẹ́yìn tí òkìkí àti ọrọ̀ wọlé tán. Lẹ́yìn náà ló dífá fún bí àgbà òṣèré ilẹ̀ wa Adéwálé Alébíoṣù. Ẹni Odunlade Adekola ló ṣokùnfà ọjọ́ tí inú òun dùn jù nídìí iṣẹ́ tíátà tó yàn láàyò. Àwọn ò sì lè gbàgbé oore tí òṣèré ilẹ̀ wa tó jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀tún Èkìtì ṣe fóun láyéláyé. Nígbà tó ń fèsì sí ìbéèrè pé ọjọ́ wo nínú rẹ̀ dùn jùlọ nídìí iṣẹ́ tíátà tó yàn láàyò níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí àkọlé rẹ̀ ń jẹ́ èrò ọkàn àwọn òṣèré ni Alébíoṣù ti ní ọjọ́ tí inú mi dùn jùlọ ni ọjọ́ tí Odunlade Adekola fúnra rẹ̀ pè mí pé Alébíoṣù ẹ wá bá mi ṣe fíìmù. Nígbà náà mo sì wà lÉkòó kó tó wá di pé mo kó lọ sábẹ́ òkúta. Nígbà tó já ìpè náà mo wá sọ fún ìyàwó
ìyàwó mi pé ọdún ló pè mí tán nísìnyí. Ní kí n wá bá òun ṣe fíìmù. Kódà ó ya ìyàwó mi lẹ́nu pé ọdún lè pè mí fúnra rẹ̀. Àṣé mi ò tiẹ̀ tí ì rí nǹkan kan. Nígbà tí mo wá dé Abẹ́òkúta tí mo ṣiṣẹ́ yẹn tán, owó tó fi sínú ẹ́ńfẹ́lọ́pù fún mi ò gbárù rẹ̀ yìí látọjọ́ tí mo ti ń ṣiṣẹ́ tíátà. Ó wá lọ dúró síbì kan, mo ṣí ẹ́ńfẹ́lọ́pù náà wò. Nígbà tí mo rí bó ṣe ga, mo wá ń wò pé bóyá lẹ́nìkan tó fẹ́ fún tó ṣèṣì fún mi. Ó wá lọ bá a pé owó tó kó sínú ẹ́ńfẹ́lọ́pù yìí pọ̀ kó má lọ jẹ́ pé èmi kọ́ ló fẹ́ fún o. Ó ní ẹ̀gbọ́n ẹ̀yin ni mo fún, ó sì tọ́ sí yín. Oníṣẹ́ òmọ̀gbà tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ yìí bọ̀ ni. Nígbà tẹ́yìn bẹ̀rẹ̀ àwa ò tiẹ̀ tí ì bẹ̀rẹ̀ rárá. Ó ní ẹ̀gbọ́n ó tọ́ sí yín àti pé ẹ máa ń fara ṣiṣẹ́ gan. Mo wá bẹ̀rẹ̀ sí ní dunnú. Mo wá ń wò títí pé ìyẹn ni pé ẹnìkan sì wà nídìí iṣẹ́ wa yìí tó lè ronú wípé àwọn ará bí iṣẹ́ ni wọ́n ń ṣe látọdún yìí wá, ó yẹ ká máa dùn wọ́n nínú. Nítorí tá a bá lọ bá àwọn ẹlòmíì ṣiṣẹ́ náà, níṣe ni wọ́n kàn fún wa lówó bí ẹni pé níṣe la wá tọrọ owó lọ́wọ́ wọn ni. Wọ́n pẹ̀lú ọ̀wọ̀ àti ìrẹ̀lẹ̀ ní ọdún máa ń fúnyàn lówó. Wọ́n máa ní bọ̀dá ẹgbẹ́ ẹ má bínú, ẹ jọ̀ọ́ ohun tó wà níbẹ̀ kéré, mo bẹ̀ yín, ẹ jọ̀wọ́ ẹ bá mi lò ó bẹ́ẹ̀. Nígbà tó o bá máa yẹ̀ wò ni wàá wá wò pé ìwọ ló yẹ kó o lọ kí pé ó ṣe é. Nítorí náà ọjọ́ tí inú mi dùn jù nídìí iṣẹ́ tíátà ni ọjọ́ tí Odunlade Adekola kọ́kọ́ pè mí síṣẹ́. Lẹ́yìn ni àgbà òṣèré ilẹ̀ wa ṣe ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti òṣèré ilẹ̀ wa táwọn èèyàn tún máa ń pè ní Sàámú Alájọ yìí. Àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní ṣe àkíyèsí pé níṣe làwọn òṣèré ilẹ̀ wa máa ń gbé oríyìn fún Odunlade Adekola ní gbogbo ìgbà tí wọ́n bá ti dárúkọ rẹ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀. Bẹ́ẹ̀ ni wọn kì í sábà sọ aburú kankan nípa rẹ̀ bó ti wò ó kéré mọ́. Wọ́n ní ó fi hàn pé ilé eré tí ayọ̀ àti àlàáfíà àtijọba ni òṣèré yìí ti jáde wá. Wọ́n sì fi ìfẹ́ àti ìbẹ̀rù Ọlọ́run tọ́ dàgbà. Bẹ́ẹ̀ ni wọ́n rọ̀jò àdúrà lé lórí lóríṣiríṣi. Orin ayọ̀ abara tíntín ni wọ́n kọ láàfin Ọ̀nìrìṣà kábíyèsí ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì báyìí. Pẹ̀lú ìròyìn ayọ̀ tuntun tó gbòde kan pé Ọ̀ọ̀ni ti Ilé Ifẹ̀ ti bí ọmọ tuntun kan láti ipasẹ̀ ọ̀kan nínú àwọn olórí rẹ̀. Ìyẹn olórí Olúwatósìn Ògúnwùsì. Ọmọbìnrin làǹtìlanti ni Ọlọ́run sì fi ta Ọ̀ọ̀ni lọ́rẹ látọ̀dọ̀ olórí rẹ̀ yìí. Oṣù bíi mẹ́ta sẹ́yìn ni kábíyèsí kéde pé ìyàwó rẹ̀ àkọ́kọ́ ìyẹn olórí Mariam Ajíbọ́lá bí ìbejì ọkùnrin méjì. Ọba aláyé náà kò sì tún lè pa ìdùnnú rẹ̀ mọ́ra. Nígbà tó tún jáde láti kéde lọ́sàn-án ọjọ́ àìkú Sunday ọjọ́ keje oṣù kẹjọ ọdún yìí pé ọ̀kan nínú àwọn olórí òun ti tún bímọ ọbabìnrin. Nínú ìkéde tí kábíyèsí gbé jáde lórí ìkànnì ayélujára rẹ̀ ló ti sọ pé olórí Olúwatósìn ti bí ọmọbìnrin sórí ìtẹ́ Ọ̀ọ̀ni. Ó sì lóhùn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìyá àti ọmọ náà wà láyé tí wọ́n sì wà lálàáfíà. Ọ̀ọ̀ni ṣàlàyé báyìí pé gbogbo ògo jẹ́ ti Ọlọ́run alágbára fún ìfẹ́ rẹ̀ tí kò lópin àti fún ẹ̀bùn aláàyè ọkàn mìíràn. Ó kí gbogbo ilẹ̀ Oòduà lápapọ̀ fún dídé ọmọbabìnrin láti ọwọ́ olórí Olúwatósìn kí Ọlọ́run alágbára dá ẹ̀bùn àtòkèwá yìí sí. Ó sì jẹ́ kó máa dàgbà nínú ọgbọ́n, oore ọ̀fẹ́ àti ọlá. Inú wa dùn láti kéde fún yín pé olórí Olúwatósìn àti ọmọbabìnrin yìí wà ní ipò tó dáa. Lẹ́yìn ni kábíyèsí ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì ṣe kọ àtẹ̀jáde rẹ̀ yìí. Mọ báwọn èèyàn ṣe ń kí kábíyèsí kú oríire ọmọ tuntun yìí ni wọ́n tún béèrè pé èwo nínú àwọn olórí rẹ̀ ni Olúwatósìn, torí pé àwọn kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn kò gbọ́ orúkọ rẹ̀ láàrin àwọn olórí tó kù. Wọ́n ní àbíṣe kábíyèsí ṣẹ̀ṣẹ̀ fẹ́ olórí yìí ni bẹ́ṣẹ́ ó ti wà nílé tẹ́lẹ̀ ni. Tó sì fà á táwọn èèyàn fi ń béèrè ni pé lórí yìí kì í sábà dá sí àwọn ohun tó ń ṣẹlẹ̀ láàfin, bẹ́ẹ̀ ni kì í sábà sí pẹ̀lú àwọn olórí yòókù táwọn èèyàn mọ̀. Ṣùgbọ́n ò kì í ṣe pé kábíyèsí ṣẹ̀ṣẹ̀ fẹ́ olórí yìí. Ní oṣù kẹwàá ọdún 2022 ni ọba Ògúnwùsì fẹ́ olórí Tèmítọ́pẹ́ Olúwatósìn Adéṣẹfún. Iṣu lọ́kà lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní Màgódò nílùú Èkó. Àwọn ẹbí ọba náà sì péjú pésẹ̀ síbẹ̀. Òun sì níyàwó ẹlẹ́ẹ̀keje lọ́ọ̀dẹ Ọ̀nìrìṣà.